àpáta Ísírẹ́lì ẹ ṣé, ẹ̀mí àwọn wòlíì àjùbà rẹ, ẹ̀yin ló ń bá wa ṣe ó tí a fi ń dúpẹ́. Orúkọ Jésù gba ọpẹ́ wa, Ọlọ́run ìsádi gba ìyìn wa, ọba tó tún mú wa rí ọjọ́ kẹta nínú oṣù kejìlá ọdún 2023 gba ògo. Atọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀, Ọlọ́run dáríjì. Gbọ́ ohùn Ọlọ́run lẹ́nu mi lónìí. Ọlọ́run ní kí n sọ fún ọ wípé òun yóò dí gbogbo àlàfo tó ń bẹ nínú ayé rẹ kí ọdún yìí ó tó parí. Mo wá súre fún ọ bí ikọ̀ àti ìríjú Olódùmarè. Gbogbo àlàfo tó ń bẹ nínú ayé rẹ, àlàfo àti ṣe rere, àlàfo àìráyà rere fẹ́, àlàfo àìrọ́mọbí, orúkọ Jésù lónìí ọ̀run dí wọn pa. Lórúkọ Jésù gbogbo àlàfo àìrí iṣẹ́ rere, gbogbo àlàfo àìláyọ̀, lórúkọ Jésù lónìí mo ní ọ̀run dí wọn pa. Lórúkọ Jésù gbogbo bí tí o ti dé tí ayé ti kọ̀ ọ́ láti òní lọ, lórúkọ Jésù ayé bẹ̀rẹ̀ sí ní fẹ́ ọ. Gbogbo bí tí ará ilé, ọ̀rẹ́ àti àlejò tí wọ́n ti kórìíra rẹ, lórúkọ Jésù láti òní lọ ayé bẹ̀rẹ̀ sí ní wá ọ fẹ́. Lórúkọ Jésù ayé bẹ̀rẹ̀ sí ní wá ọ rí, wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ ọ. Gbogbo ògo tó o ti nawọ́ sí ṣùgbọ́n tó ò rí mú láti òní lọ, lórúkọ Jésù ògo yóò wá ọ rí, ògo á wá ọkàn, wọn á dúró tì ọ́. Mo gbàdúrà gbogbo ibi tí ògo tí ìṣerere ti bọ́ mọ́ ọ lọ́wọ́, gbogbo ibi tí oríire ti bọ́ mọ́ ọ lọ́wọ́, àwọn àlàfo nìyẹn, ibi tó o ti sọ ògo nù. Mo gbàdúrà fún ọ, gbogbo ibi tó o ti fà á tí ò ṣeé fà, gbogbo ibi tó o ti lé e tó ò rí lé, lórúkọ Jésù mo ní lónìí ọ̀run dí àlàfo ń bẹ. Lórúkọ Jésù mo súre fún ọ, gbogbo ibi tó o ti wá àti jẹ àti mu lọ ṣùgbọ́n tó ò rí, kí ọdún yìí ó tó parí àwọn orílẹ̀-èdè yóò máa jẹun lábẹ́ rẹ. Lórúkọ Jésù mo gbàdúrà fún ọ, ọwọ́ rẹ ò ní kan ìsàlẹ̀ àpò mọ́. Lórúkọ Jésù gbogbo ibi tó o ti kanlẹ̀kùn tí a ò rí ṣí fún ọ, lórúkọ Jésù ọ̀run á ṣílẹ̀kùn àánú fún ọ. Lórúkọ Jésù mo ní wàá rí àánú gbà. Gbogbo àlàfo rere nínú ayé rẹ lónìí ọ̀run dí wọn. Gbogbo àlàfo rere lórúkọ Jésù tó o ti ṣaláì ní ohun rere ló ń jẹ́ bẹ́ẹ̀, lórúkọ Jésù lónìí ọ̀run dí àlàfo bẹ́ẹ̀. Láti òní lọ wàá ní ànító àti àníṣẹ́kù. Ohun rere gbogbo yóò ṣe ọ̀gangan rẹ, ohun rere gbogbo yóò bá ọ pé, ohun rere gbogbo yóò jókòó tì ọ́. Lórúkọ Jésù o ò ní àlàṣe ohun rere mọ́. Bẹ́ẹ̀ lolúwa wí o, Jésù olúwa wa, àmín. Gbogbo bí táyé rẹ ti ní àlàfo, lórúkọ Jésù ọ̀run á dáhùn sí kọ́dún yìí ó tó parí, lórúkọ Jésù. Èmi náà ni olólùfẹ́ yín, Lady Evangelist Bọ́láńlé Ọlátòbí Ọlọ́finlóye. Rí i pé o gbàdúrà yìí, ó fi ránṣẹ́ sẹ́lòmíì, yóò dára fún ọ, àmín.